Àṣírí ti tú báyìí o, a ti wá rí fùrọ̀ ẹdìyẹ o. The Palace of Elegushi of Etiosa says Sam Larry, the music promoter, is not a member or staff of the royal family. Wọ́n ní Sam Larry kì í ṣe ọmọ ìdílé ọba, kò sì ṣiṣẹ́ fún ọba bó tilẹ̀ wù kó kéré mọ́. Wọ́n ló kàn máa ń wá sí ààfin ni o láti gba blessing bí àwọn celebrities tó kù bọ́n ṣe máa ń wá sí ààfin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó máa láwọn wá kí ọba Elegushi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nà ohun tó máa ń ṣe nìyẹn o. Wọ́n ní kò ṣiṣẹ́ fọ́ba, bẹ́ẹ̀ ni kì í ṣe ọmọ ìdílé ọba. Àmọ́ kí ló wá ṣẹlẹ̀ tó fi jẹ́ pé ìgbà yìí gangan ni Palace Elegushi ṣẹ̀ṣẹ̀ gbé disclaimer yìí jáde pé kò ṣiṣẹ́ fáwọn, kì í sì ṣọmọ ìdílé ọba. Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó o, àmọ́ ẹ má tí ì jẹ́ ká ro ohun tí ò yẹ ká rò. Welcome to Digi Naija, where we bring you the latest stories. Remember to like, share and follow us. Àwọn ìbéèrè táwọn èèyàn ń béèrè òun náà ni pé ó ṣe jẹ́ pé lẹ́yìn ikú Mohbad ni Palace Elegushi ṣẹ̀ṣẹ̀ disclaim pé arákùnrin yìí kì í ṣe ọmọ ìdílé ọba, kò sì ń ṣe pé ó ṣiṣẹ́ fọ́ba. Ó ní láti jẹ́ wípé wọn ò gbọ́ gbogbo ìgbà tí ó ti ń fọ́nu pé òun ń ṣiṣẹ́ fún Palace Elegushi. Ṣó ní láti jẹ́ pé wọn ò gbọ́ ni, àbí wọn ò rí fídíò yẹn nígbà tí wọ́n sọ wípé ó lọ àtáàkì Mohbad kó tó di pé ó ṣaláìsí. Gbogbo àwọn nǹkan yìí làwọn èèyàn ń béèrè pé ó ṣe wá jẹ́ pé ìsìn lẹ́yìn ìgbà tí Mohbad ti kú, ó ṣe wá jẹ́ wípé ọba Elegushi ló sọ pé òun bá ṣiṣẹ́, ó sì jẹ́ pé ọba Elegushi ni. Àwọn ọlọ́pàá ló ní iṣẹ́ láti ṣe nígbà tí Palace Elegushi dẹ̀ ti sọ wípé àwọn ò mọ̀ ní gẹ́gẹ́ bí ọmọ ìdílé ọba o, kì í sì ṣe pé ó ṣiṣẹ́ fáwọn. Kí ló tún kù tá a ṣe? Àwọn ènìyàn ń béèrè. Àmọ́ ìbéèrè kan tó tún wá wáyé òun ni pé ta ni Sam Larry yìí lẹ́yìn pé ó jẹ́ music promoter? Iṣẹ́ wo ló tún ṣe? Iṣẹ́ pọ̀ lọ́wọ́ àwọn ọlọ́pàá, iṣẹ́ pọ̀ lọ́wọ́ wọn. Wọ́n ní láti béèrè àwọn ìbéèrè kan láti fi ìdí òtítọ́ múlẹ̀, nítorí pé gbogbo èèyàn ló retí ohun tí ọlọ́pàá yóò ṣe lórí ọ̀rọ̀ yìí o. Lóòótọ́ àwọn ọlọ́pàá ti sọ wípé àwọn máa ṣe investigation, àmọ́ àwọn èèyàn mọ bí nǹkan ṣe máa ń rí nílùú wa yìí, wọ́n sì ń retí. People have high expectations, so they are expecting the police to do the needful and come out with very tangible results after their investigations. Àmọ́ fídíò kan tó wá wà ń ta. Fídíò yìí ó fi hàn dájúdájú wípé arákùnrin yìí ó ń threaten èèyàn kan wípé bí èèyàn kan bá mess up, ó ní nǹkan táwọn máa ń ṣe fún. máa ń bẹ online lórí social media tó bá lọ reply ẹ fẹ́ fún frame ni o, máa reply ẹ tó bá reply ẹ bíi pé ọgàn ló ti gọ́ bọ̀dẹ̀ tó bá bí ìyá ẹ rè tó bá mọ̀ pé orúkọ ìyá ẹ níyà ẹ ń jẹ́ níjọ́ tó bí ìyá ẹ kó wá dúró síwájú ẹ pé Mr. Alágbájá ọmọ Lágbájá ìwọ mò ń bá wí kí ló fẹ́ ṣe wàá dẹ̀ ṣe kí ni ó mọ̀ on God no cap. Ó ṣàmọ̀ pé inú fíìmù lòkú máa ti yọjú séèyàn real life ó ṣáà ti mọ̀ ẹja máa gbádùn lọ bọ máa reply ẹ tó bá tú ẹ lórí social media tó bá lọ reply ẹ ò fún frame ni máa reply ẹ tó bá ti bire kókò dárúkọ ẹ pé ìwọ ọmọ Lágbájá ìwọ mò ń bá wí o, kó wá dúró síwájú ẹ pé ìwọ mò ń bá wí o. Nà ó ṣàmọ̀ ọmọ kan tó máa ń ṣe fún ọ̀nà ọlọ ẹ̀yin òkú lọ́wọ́ tó bá ń jẹ sàárà. Ṣe mọ̀ pé ara àwọn nǹkan táwọn èèyàn lóore tí wọ́n ń sọ pé ó ní láti jẹ́ pé bóyá Mohbad ló ń báwí, àmọ́ kò sọ dájúdájú bóyá Mohbad ló ń báwí nínú fídíò yẹn gẹ́gẹ́ bí ohun táwa rí. Ohun tí àwọn ọlọ́pàá wá ní láti ṣe rèé o, àwọn ọmọọṣẹ́ wọn ṣe, a ò lè kọ́ wọn bó ṣe máa ṣiṣẹ́ wọn. Nígbà tó jẹ́ pé ó ti jẹ́ pé wọ́n ti kọ petition against Sam Larry nígbà kan. A copy of petition filed by Mohbad against Sam Larry is also mentioned. In the petition, Mohbad alleged that Sam Larry and a group of individuals claimed to be working for Oba Elegushi invaded a premises with dangerous arms and threatened. Tẹ́ bá rí fídíò kan nígbà kan níbi tí ó ti lé arákùnrin yẹn tó ti mú ẹgba dání àbí tó ti mú igi dání tó fẹ́ làmọ́ tó jẹ́ pé Zlatan ló ní ò jẹ́ kí ọ̀rọ̀ yẹn di iṣu àtàyànyàn, bó tiẹ̀ jẹ́ pé a gbọ́ pé wọ́n bà ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ jẹ́ níbẹ̀. Gbogbo èyí náà ló yẹ kí àwọn agbófinró ṣiṣẹ́ lé lórí. Remember to follow us for more stories, like, comment and share. This is Digi Naija. Thanks for watching. Bye for now.